Gbajugbaja òṣèré Nollywoood bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́. Bí ẹ ò bá gbàgbé pé nínú fọ́nrán kan tó jáde lórí ìtàkùn Twitter ní bíi oṣù díẹ̀ sẹ́yìn, oṣù kọkànlá ọdún tó kọjá, ìyẹn ọdún 2023, ní gbajúgbajà ìràwọ̀ òṣèré Amaechi Muonagor ti ké pe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ó sì ṣe àlàyé báyìí pé. Amaechi Muonagor chief from Ogusi, Emily local government area of Nigeria. A Nollywoood star. By the grace of God, a Nollywoood star. You are correct. I am sick. This thing that is called stroke caught up with me. I was lucky. I wasn't driving. So from there, they rushed me to hospital. The first hospital was in Navy, where I spent some 2 months. And I was referred to teaching hospital here in Navy. And here I am. In that set, I was with a mechanic. Patients also. Rita Edochie and Ebelo Caro. We did it for some 6-7 months ago. And at the end of that moment, I was to enter my car when I was struck with this problem. And since then, it's getting worse. Right now, I cannot move. I can't walk on my own. All my half of left hand is paralyzed. So it's a problem to me. I'm so sorry I didn't make it known to the public early, because I didn't know it will last this long. But as it is now, I'm calling on well-spirited individuals to come on my assistance to see how they can help me. It's paralysis, half of my body. This leg, for example, this hand, for example, is not movable. And the leg sometimes is swollen up, that I find it difficult to even move it a bit. So that is the problem I'm having. I need assistance. Because ever since then I've been spending money, paying for hospitals, bed, paying for drugs, because they don't have any drugs here. It's unfortunate. So I need a help. Anybody that is touched, that is really my fan. This is the time. If I open my chest, you can confirm certain things. Come and open it into 3 months for this particular hospital. And I've been to other hospitals. Because like I said before, I was thinking it's a week something or few days something. I will go and come back. So very prolonged.
So I didn't make it public, make it known to people. So this is why I am calling all my friends, both inside Nollywoood and outside, that this is the time they will help me. I'm in dire need of help. Please. Nínú fọ́nrán tí ẹ wò kọjá ẹ rí i pé ńṣe ni ó ń béèrè fún ìrànlọ́wọ́ ìtọ́jú stroke tí ó ní. Lọ́wọ́lọ́wọ́ bí a ṣe ń sọ̀rọ̀ yìí, ìròyìn tún tẹ̀ wá létí pé pẹ̀lú pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń ṣọ̀fọ̀ ikú gbajúgbajà ìràwọ̀ òṣèré sinimá àgbéléwò ti Nollywood ìyẹn John Okafor tí àwọn èèyàn mọ̀ sí Ọ̀gbẹ́ni Ibu tí ó nílò ìrànlọ́wọ́ kí ó tó kú, àti ikú gbajúgbajà òṣèré Oyèbámijí Tọ́lání Quadri tí wọ́n tún máa ń pè ní Sisi Quadri, ní gbajúgbajà ìràwọ̀ yìí Amechi Monago tún ń bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ àyípadà kíndìnrín rẹ̀ lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Nínú fọ́nrán kan tí wọ́n fi léde lórí ẹ̀rọ alátagbà social media lọ́jọ́ Ajé ni a ti rí i pé ìràwọ̀ òṣèré yìí wà ní orí ibùsùn pẹ̀lú plásítà ní àyà rẹ̀, kò tilẹ̀ lè sọ̀rọ̀ dáadáa, ọ̀rọ̀ díẹ̀díẹ̀ ló ń sọ. Òṣèré mìíràn tí orúkọ rẹ̀ jẹ́ Kingsley Orji wà ní ìjókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ó ń ṣàlàyé pé Amechi Monago nílò ìrànlọ́wọ́ owó láti san fún ìyípadà kíndìnrín rẹ̀ ìyẹn kidney transplant, èyí tí ó sì ya ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè yìí lẹ́nu. Ndị be ya na-eme onye ọbụla ka onye chiri ya zerekwa ọmụ wee gbu igwe Kingsley Orji. Asị m ka m bịa nete my senior colleague being a father in the industry, Chief Amechi Monago. Anyị na-ekene Chukwu maka ndụ ya taa, mana ọ dịghị easy for us, ọ dịghị hara easy at all. He has been into this condition for months now. Biko onye maka ka anyị na-ayọ onye ọbụla, biko onye ukwu wete onye nta wete. Several people ekwugo etinye n'iru akwụkwọ, mana anyị ka na-ayọ unu afụgo the condition ọ ka nọ. Ihe ha chọrọ ime kidney transplant, ihe a na-achọ ka enyela anyị aka for him to be traveled out India. India ka anyị niile na-anya kịta na anyị aga ka ihe na-wee bie, maka ọ bụ na India ka ọ bụ na-ejeghị India by now ọ ka enwetago onwe ya. Lótìtọ́ kì í ṣe ohun tí ó rọrùn láti wà ní irú ipò báyìí. Nínú àlàyé tí òṣèré Kingsley Orji ṣe, ó jẹ́ kó di mímọ̀ fún gbogbo ọmọ orílẹ̀-èdè yìí pé Amechi Monago ti wà ní ipò yìí fún bí oṣù díẹ̀ sẹ́yìn. Ó sì fẹ́ ṣe ìyípadà kíndìnrín àmọ́ kò sówó. Ó tẹ̀síwájú sí i láti sọ pé gbajúgbajà ìràwọ̀ òṣèré yìí ṣẹ̀ṣẹ̀ padà dé láti ICU níbi tí ó ti ń gba ìtọ́jú níbi ọjọ́ mélòó kan sẹ́yìn. Ó ń dáhùn sí ìtọ́jú ṣùgbọ́n kò dára tó. Ó sọ síwájú sí i, ó ní nígbà tí a ṣe àkíyèsí pé kò dáhùn sí ìtọ́jú tó bó ti yẹ, a ṣe ìpinnu láti mú wọn wá sílé nítorí kò sí owó, bó tilẹ̀ jẹ́ pé kò tọ̀nà bí a ṣe gbé wọn wá sílé. Wọn ò fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ dáadáa, ẹ jọ̀wọ́, ó nílò ìrànlọ́wọ́, gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ ṣàánú ẹ̀. Ọ̀rọ̀ ìlera òṣèré Amechi Monago àti ikú Ọ̀gbẹ́ni Ibu ní ìbẹ̀rẹ̀ oṣù yìí ó ti tọ́ka sí ìṣòro ńlá tí àwọn òṣèré sinimá àgbéléwò Nollywood àti ìtọ́jú ìlera wọn ń dojúkọ. Ẹgbẹ́ òṣèré orílẹ̀-èdè Nàìjíríà ti sọ pé àǹfààní ti wà láti gba ilé-iṣẹ́ ìṣòwò tí yóò ṣagbátẹrù ìṣègùn ìlera ilé-iṣẹ́ náà, àmọ́ kì í ṣe gbogbo àwọn òṣèré yìí ló ti fi orúkọ sílẹ̀ sí ilé-iṣẹ́ yìí. Bí wọ́n ṣe ń san owó fún wọn lórí ìpele fíìmù kọ̀ọ̀kan, ọ̀pọ̀lọpọ̀ kò ní ẹgbẹ́ ètò ìṣègùn ìlera kankan, tàbí pé wọ́n tiẹ̀ ń san owó fún ètò ìṣègùn ìlera déédéé. Pẹ̀lú pé ìdíje máa ń wáyé
láti àwọn ilé-iṣẹ́ sinimá òkèèrè. Ẹgbẹ́ òṣèré Nollywoood sì ń tẹ̀síwájú láti di àyè olókìkí wọn mú láàrin àwọn ọmọ Nàìjíríà àti ilẹ̀ adúláwọ̀ tí ó gbòòrò sí i. Nígbà tí Àmìjí Mọ̀nàgan ń ṣiṣẹ́ lójú méjèèjì, ó ti farahàn nínú ọ̀pọ̀lọpọ̀ sinimá àgbéléwò bíi Aki àti Pọ̀pọ́, Aki àti Okwa, The Bushman I Love, The Only Wise Man, Meet the In-Laws àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún, òun náà lẹ́nìkejì rẹ tọ́jú rẹ̀. Títí dìgbà mìíràn, orúkọ tèmi kò yí padà. Agnes Olúwatósìn ló ń jábọ̀ ìròyìn láti ìkànnì Jígí Alára.